Bàbá Ondo TV rèé o, wọ́n fẹ́ gba flyer àti pósítà, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ṣèwọ̀nba tí wọ́n lè ṣe lẹ́kọ̀ọ́. A rí pé bọ́n ṣe wá sẹ́kọ̀ọ́ yìí ká gbádùn wọn, so bọ́n ṣe pè mí mo ní pé ó yá káwá padà Ìkẹjà láwà báyìí, wọ́n fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ at least wọ́n tó kó lẹ́kọ̀ọ́, wọ́n á lè help wa díẹ̀. So àwọn rèé o, àwọn rèé bàbá ẹ bá wa sọ̀rọ̀. Ok, mo kí gbogbo ilé, mo kí àwọn ọmọládé, mo kí àwọn ọmọdé arẹwà. Ìbùkún ni fún orílẹ̀-èdè olómìnira ti Yorùbá. Ìbùkún ni fún bàbá Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́. Ìbùkún ni fún gbogbo àwọn alákòóso ọ̀kan èyí tí wọ́n wà ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tá a ní orílẹ̀-èdè Yorùbá ti olómìnira. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa èyí tí wọ́n pàdé mi, bàbá wa Mr. Jeremiah wọ́n pàdé mi pẹ̀lú àwọn Mr. Olújìmí Dìísùn àti Mr. Tónsìn. So mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi, ẹ kú iṣẹ́ takuntakun, mo dẹ̀ kí yín o, ẹ kú iṣẹ́ ìrànwá o, olùwàdíṣẹ́ ọ̀ládé. Láìpẹ́ láìjìnà gbogbo alá máa yọ ayọ̀ mìíràn rẹ̀, tábàdẹ̀ ń yọ ayọ̀ mìíràn àwọn nǹkan kan ṣàwátì nù àwọn àdúrógún àti tààbọ̀n láṣẹ ẹ̀dùnmá. Ó ní àwọn program kan tí mo fẹ́ ṣe lẹ́kọ̀ọ́, nínìyẹn tí mo fi láti ya ọ̀dọ̀ wọn kí n sáré gba flyer lọ́wọ́ torí èmi gan ò tí ì ní flyer kì í tí ì ní àtọ̀. So mo wá ní pé kí n ya ọ̀dọ̀ wọn kí n kàn gba díẹ̀ lọ́wọ́ sọ́yà má lè fi ṣe program. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ jẹ́ ká múra o, ẹ jẹ́ ká jáde ẹ jọ̀ọ́, wìtìwìtì ẹ máa jáde o. Ṣé ti rí màmá Adéṣọlá tán jáde ní Abẹ́òkúta Ìjẹ̀bú Òde, ẹ rí pé wọ́n ti jáde ńsìn. Ẹ bá rántí ìgbà kan pé àjọ jáde ńgbà yẹn tá à ń lẹ flyer tá à ń pín flyer ńgbà yẹn, so àwọn náà wọ́n ti ṣe akíkanjú ńsìn. So orílẹ̀-èdè olómìnira ti Yorùbá ó ti dúró o, kò sí tó lè yẹ mọ́ o. Àwọn tó ń fagídí jẹ gàba wọ̀nyí irọ́ náà ń pa o. Láìpẹ́ láìjìnà gbogbo ọ̀nà máa kó pákẹ́rù òkú rẹ̀, gbogbo àkùnrin tó kọ̀ wá pẹ̀lú gbogbo àwọn tó máa fagídí jẹ gàba. Ẹ ṣáà rí pé ìpànìyàn ń pọ̀ nísìnyí, wọ́n ń jiyàn gbé, kò sí èèyàn tó lè sùn mọ́ àléwo, kò sí iṣẹ́ kò sẹ́nìtì. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti gba gbogbo ògo báyìí, Ọlọ́run ti jẹ́ ara ẹ̀, wọ́n ti tú wá sílẹ̀ o. Gbogbo àwọn tó ń mú ní Ìbàdàn nígbà yẹn, wọ́n ti tú wá sílẹ̀, wọ́n ní ká lọ gba òyìn wa padà, ṣùgbọ́n àwọn aráàlú wọn bò fún yín, wọn fẹ́ jẹ́ kẹ́ mọ̀. Mo wá ìdí yẹn tí mo tún wá jáde gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́, mo wá tún jáde. Ẹ gbà bàbá, àwa náà la ní òmìnira wa ni a ti bọ́. So ìdí nìyẹn tí mo ti fi jáde. Ìyá mi ẹ gbà àwa la ní bro. Tí o bá gbọ́dọ̀ rẹ̀ máa fún wọn torí kó máa lọ wéèsì. So ìdí nìyẹn tí mo ti fi jáde láti rí pé gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ kò síbi tí mi ò lè ṣiṣẹ́ dé nílé gbogbo ilẹ̀ Yorùbá, agbóhùnsáfẹ́fẹ́ ni mí. So Ondo TV Yorùbá Talk Show tẹ́ bá ti ń subscribe, ẹ máa subscribe fún Ìjìnlẹ̀ Media, ẹ máa subscribe fún bàbá Wálé Ali TV, ẹ máa subscribe fún gbogbo àwọn bàbá Rájí Àdìtẹ̀jí Talk Show, ẹ máa subscribe fún Bísọ́lá Òjó, àwọn Ọ̀rẹ́dọ́lá TV Ògo Adúláwọ̀, àwọn ẹ̀zẹ̀ náà gbogbo ẹ máa subscribe fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ máa bá subscribe torí àwọn tí wọ́n máa jẹ́ ká máa mọ nǹkan tó ń lọ nìyẹn o. Ẹ jọ̀ọ́ Ondo TV Yorùbá Talk Show ló ń délé ẹ̀kan sí o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé gan-an dàbẹ̀ sà, ẹ ṣé sà, Olúwa ràn wá lọ́wọ́ àti délé ńlẹ̀ Yorùbá á gbè wá, kò ní gbọ̀dàlẹ̀, ẹ ṣé.